òdodo ọ̀rọ̀ ti jáde o. Kí ló fa òdodo ọ̀rọ̀ tó jáde yìí o? Àbọ̀lọ́rẹ́ ti tún gbáǹkọ́gbì ọ̀rọ̀. N tó fàdí ìjà láàrin Sego nation àti Olumo nation báyìí o. Àbọ̀lọ́rẹ́ ti tú àṣírí ọ̀rọ̀. N tó fa gbọ́nmi sí omi òtó láàrin àwọn méjèèjì. Ó ti tú àṣírí o. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n ti parí ìjà fún àwọn méjèèjì tán, Sego nation wípé òun ò parí ìjà kankan o. Wípé ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àbọ̀lọ́rẹ́ ti wá jáde báyìí láti tú àṣírí ohun tó wà láàrin àwọn méjèèjì. Ẹnu mi kọ́lẹ́ ti gbọ́ yìí o. Ẹ máa wo fọ́nrán yìí níbi tí Àbọ̀lọ́rẹ́ ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀. Níbi tó ti ń gbóná fẹlifẹlifẹlifẹli. Ibẹ̀ lẹ́tì ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ yìí. Ẹ máa wò báyìí. Èmi nìkan kọ́ lè bá sọ̀rọ̀, èmi nìkan kẹ́lẹ́ ni ẹ fẹ́ bá sọ̀rọ̀. Gbogbo èèyàn ló fẹ́ bá sọ̀rọ̀, gbogbo èèyàn dẹ̀ fẹ́ listing sí question. Pé ó kéde ká sọ pé legacy ló dúró yìí. Legacy ló jẹ̀bi Sego. Ó dá Olumo ló jẹ̀bi Sego. Kò wá sọ fún mi. Ẹ jẹ́ ká gbàgbé pé ẹ jẹ́ ká sọ tó wà nílẹ̀ ni o, tó wà recently láti bí ẹ jẹ́ ká sọ láti bí 2023 láti 2023 ẹ jẹ́ àbẹ̀rẹ̀ títí dìsìn. Ẹ jẹ́ àkọ́ gbé yẹ̀wò pé àkọ́ ń parí lóde à ń sọ̀rọ̀ lójú ẹnu pé bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ọlọ́tẹ̀lẹ́ ó dá wá sọ bí tó fi jẹ́ pé èmi ni mò ń dá wàhálà lẹ̀. Wá sọ bí tó fi jẹ́ pé èmi ni mò ń bá Sego jà àbí Sego ló ń bá wa jà. Wá sọ fún wa bí tẹ́ni ìbá sọ fún wa pé àwa làwa greedy. Jẹ́gẹ́sì yẹn greedy gan, Olumo yẹn greedy gan. Ok o, àwọn ló jẹ̀bi. Kápọ̀ fi hàn ayé ni o, mo kò fẹ́ fi hàn ayé díẹ̀ ni o. Wá sọrú tá làwọn yẹn. Àwọn ṣe o. Mi ì fẹ́ sọ̀rọ̀ síwájú ọ̀rọ̀. Mo fẹ́ kí thank you Jaya Adeyinka ní we are in class. Yes, because sábà ti wà ní class títí tí teacher tó bá ti ṣe mọ̀ pé tí teacher bá ń teach lọ́wọ́ tó bá sọ pé is that clear? Did you understand? Tó bá ní yes sir. Okay, nínú àwọn ọ̀rọ̀ tí mo ti wá ń sọ, this is the first time tí ma fẹ́ bèrè pé jẹ́ kí n bèrè question. Gbogbo ẹni tẹ́ wọ́n ń bu wa yẹn. Àbẹ́ni tẹ́ tí ibi tẹ́ bá ti rí gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ti dìde dúró, tó bá ti jáde wá, tó bá ṣe fídíò fún legacy lòun fẹ́ fi pa ẹ kọ́kọ́ nǹkan mẹ́ta. Àkọ́kọ́, ẹni tó ń yẹn ń wá ojú ayé, ó ń wá notice me. One, ó fẹ́ gba rank. Èmi o, òun fẹ́ fi pa o, ó fẹ́ gba rank. One. Number two, fún ara ẹ̀ gangan, alábòsí ni, alábùkù ni. Ṣé tí kẹ́mi àwọn àsọ̀rọ̀ rárá, kí máa sọ̀rọ̀ rárá, kíkọ̀ dákẹ́ kíkọ̀ máa wòye lọ́ọ̀kan báyìí, kíkọ̀ máa wòye lọ́ọ̀kan, tí n bá ṣẹ́ tí mi ò rò ẹ́, tí mi ò ṣe nǹkan kan fún ẹ, tèmi àti òdòjọ́ pa nǹkan kan pọ̀, èmi àti òpa nǹkan kan pọ̀, mi ò ṣẹ́ rí o, mi ò ní nǹkan tí mo fi mi ò dẹ mi àti òdòjọ́ sí lórí láì kankan jọ ń dun kankan. Tó bá jẹ́ pé mi ló kù tó mú mẹ́nu pé àbí mi ló kù tó kàn wò rà ọ̀pọ̀ yìí máa bàjẹ́ àbó kan fi ló bá mi jẹ́, nǹkan burúkú máa ṣe ẹ́ o láṣẹ Ìdùmarè, nǹkan burúkú máa ṣe ẹ́ tó kété bá bímọ tiẹ̀ tó inú àjàlẹ̀ ló máa ti ń tọ́ gbogbo nǹkan máa ṣe ẹ́ nǹkan máa sọ nǹkan dúró kí nǹkan máa ṣàdúrà fọlọ́ nǹkan máa gbogbo ẹnikẹ́ni tí mi ò ṣẹ̀ tó rò pé mo ń ṣe tó kàn ń bínú mi tó dẹ̀ wò pé èmi ló kù tó mo fẹ́ fi ta yín agbádá ìdààmú, agbádá òfò, agbádá fìtínà, agbádá ẹkún tí ò ní kúrò nínú tí ò ní kúrò, agbádá ẹkún àárọ̀, agbádá ẹkún ọ̀sán, agbádá ẹkún alẹ́ bá ń da sínú ilé ẹ̀ báyìí kó máa sún. Nínú abẹ́rẹ́ gbà kí lágbádá yìí já gbọ́ opinion ẹ̀, já gbọ́rọ̀ ẹ̀, sọ fún wa ẹ̀yin lẹ jẹ̀bi, sọ fún wa Legacy ẹ jẹ̀bi, ó jẹ̀bi gan ọ̀ṣẹ́ kìnìkan, sọ fún wa. Àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀, àwọn èèyàn fẹ́ pick point, àwọn èèyàn fẹ́ mú nǹkan dání, àwọn èèyàn fẹ́ rò pé òkè ẹ̀yin láláṣẹ jù gangan rẹ̀ kákọ̀jọ jíròrò kò ní pẹ́ akọ̀ máa point ẹ̀ lórí ẹni pọ́n kó ní wáyé kó sí kó máa jọlá máa lọ bọ́ sórí fídíò ẹlẹ́ṣẹ́ kìnìkan ọmọ máa bọ́ wá ẹ jẹ́ ká kọ̀ sọ reality tó wà láàrin ìjà yìí tó wà nílẹ̀ yìí. Ẹ̀yin lẹ jẹ̀bi, òkè wọ́n ti parí ẹ̀ fún yín, ẹ jẹ́ ká gbà pé wọ́n pe ọ̀tún wọ́n pe òsì, wọ́n parí ẹ̀ pé ó yá ẹ lọ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ẹ jẹ́ kí ìjà parí láàrin yín. Ìjà tó parí yìí ta ni gangan ló sì tí ò fẹ́ kíjà yẹn parí? Ta ni ò fẹ́ kíjà yẹn parí gangan? Ẹ jẹ́ ká wò ó. Torí pé ẹ̀yin àwọn èèyàn máa ń nàyàn, tó bá nàyàn ní wọ́n máa nàyàn ní pàṣọ báyìí, wọ́n á tún máa wá ké. Ẹni tó ń nàyàn tẹ́ ṣiṣẹ́ bá ń jẹ rógbò tó rógbò bá fọwọ́ lẹ́rọ báyìí, tó rógbò bá mẹ́ ṣiṣẹ́ wọ́n gba àwọn apàdé ẹgbẹ́ tí yẹn ìwọ́n ni wọ́n ló sọ̀rọ̀ ó sọ pé rí tó ń ṣẹlẹ̀ ṣe gbogbo alájọ lójú, ṣe gbogbo alájọ nílà àkáyì. Bí first caller yìí sì tó sọ̀rọ̀ sí, mo rò pé yẹ kí fóònù mi máa rí ìgbìgan lálẹ́ yìí ní gbogbo ẹni Sego nation.
bẹ́ẹ̀ kó yẹ kí fóònù mi máa rí gìgan lálẹ́ ní gbá bẹ́ẹ̀ ṣe máa ń fọ́nbù bẹ́ẹ̀ ṣe máa ń rò pé bẹ́ẹ̀ torí pé tí èèyàn ò bá rí sọ̀rọ̀sọ̀rọ̀ tó lè dáhùn ọ̀rọ̀ tó lè sọ̀rọ̀ tó bá tọ́ kámẹ́rà sójú máa bí fóònù lòún mọ̀rọ̀ sọ bọ̀ tó bá lè rẹni tó bá jókòó táwọn èèyàn dẹ̀ fẹ́ gbogbo àlẹ́gẹ́sì táwọn èèyàn dẹ̀ fẹ́ píkì pọ́ìntì láti pé ó dà ẹ jẹ́ ká gbọ́ yín out tí wọ́n sọ̀rọ̀ ìwọ sọ̀rọ̀ kájọ gbọ́ yín méjèèjì síra yín ẹni tó máa ń tọ kámẹ́rà sójú àbẹ́ tó ń sọ̀rọ̀ wọ́n máa bí báwọn làwọn mọ̀rọ̀ sọ jù àbí ẹ̀yin lẹ́ kọ́sí mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́yìn èní tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ó ti wà ń rẹ́kọ̀dù pé ẹ kọ́kọ́ dákẹ́ ibi tí lẹ́gẹ́sì bá ti sọ̀rọ̀ gbogbo yẹn kọ́kọ́ dákẹ́ ẹnu yín náà ẹ̀yẹ sọ̀rọ̀ ẹ̀yẹ dúnmọ́ ẹ̀ dákẹ́ jẹ́ lẹ́yìn èní máa béèrè question lọ́wọ́ Sego mo ní àwọn question mo ti béèrè àwọn oríṣiríṣi question púpọ̀ lọ́wọ́ Sego tẹ́ ẹ̀ dáhùn àti lọ lo 20 minutes nsìn àti lọ lo 20 minutes nsìn 20 minutes àti Sego nation kọ́kọ́ kó jáde wá kó wá sọ̀rọ̀ bọ́jà ilé tán kámẹ́rà sójú ẹ̀ lè béèbú torí bẹ́ẹ̀ mo pa bò sílẹ̀ ń ṣe ẹ wá sọ fún wa bóyá ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ tí mo bá yẹ pín díẹ̀díẹ̀ ní ká sọ bí first corner yìí ṣe sọ̀rọ̀ ìjà ṣẹlẹ̀ ó ní according to the constitution of national union Olumo ò tí finish ó dẹ̀ ní òkè mo fẹ́ lọ Abuja mo fẹ́ lọ try ó ti gba certificate ẹ̀dá ní sọ́wọ́ of second term àbí okay wow okay mo fẹ́ lọ sí Abuja according to the constitution of national union deputy chairman ló máa deputize bó ṣe ṣẹlẹ̀ káàkiri nìyẹn bó ṣe wà ní constitution nìyẹn because wọn dissolve wọn ọ̀dẹ̀ dìbò bó ṣe pé bóyá wọn dìbò pé àbí kò sọ pé okay o wọ́n yá oníkàlùkù fẹ́ fa candidate ilẹ̀ wọn fa candidate ilẹ̀ wọn fa ẹni tilẹ̀ wọn kọ́kọ́ fẹ́ lọ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ni okay tẹ́ka wá gbàgbé gbogbo yẹn candidate kọ́ á sọ pé agreement wà pé Sego ló gbọ́dọ̀ Sego ó ti fi ní promise pé tó ní wọ́n bá ṣe tọ́ o Sego ló máa wà ń bẹ̀ o okay ẹ jẹ́ ká tó gbé wá bẹ̀ ẹ jẹ́ ká tó fún wa ní benefit of that bẹ́ẹ̀ wá ní pé Sego ló kù okay kí ni ẹ wá fẹ́ dájà láàrin as ọ̀rẹ́ méjì ẹni okay a má bínú wa kò yẹ kó tó báyìí kò yẹ kó lọ báyìí ìjọba commissioner of police wà ń bẹ̀ àwọn àgbà tẹsán kó ní àwọn àgbà ẹgbẹ́ wà ń bẹ̀ wọ́n pẹ̀ méjèèjì ó dẹ̀ náwó ẹ̀ sókè pé ìwọ ní state chairman báyìí ní state chairman wọ́n dẹ̀ ló máa control lọ bá láti lọ ibi tó yẹ kíjà ẹ̀dì sí nìyẹn ibi tíjà gbọ́dọ̀ ẹ̀dì sí nìyẹn ẹgbẹ́ tó wá ṣe pé àjọ wà náà ni wọ́n lè fẹ́ ṣèpọ̀ tó fẹ́ bí mi nù nínú ìṣèpọ̀ tó fẹ́ bí ẹnu àǹtí náà má bàrà wájà ó ti tán bá mi tán má bínú wọn náà má bínú ó ti lọ náà ni jájọ fọwọ́sowọ́pọ̀ òkè tí mo lọ yẹn ọmọ jájọ wà wẹ́ náà jájọ wà bẹ́ẹ̀ náà ni òkè ẹ̀dẹ̀ jọ wà ẹ̀dẹ̀ wo bí tẹ́ ti ń ṣe bọ̀ láti lẹ̀ ẹ̀dẹ̀ máa ṣe kíni kárí àwọn gbogbo tó bá gbà ló máa fún wa o Abuja yẹn wọ́n máa wà ń bẹ́ẹ̀ níṣó ń bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi wọ́n máa wà lókè mi máa wà ń bí àjọ àwọn aṣẹ́ náà ni àjọ wà ní àdúrà wa ló gbà gbogbo mo ta jà Ọlọ́run ló dá àdúrà wa ládé Ọlọ́run dé wa ládé ni ìṣòlẹ̀ ọ̀rẹ́ mi tí a fẹ́ ná owó náà la fẹ́ ná nǹkan kan yá ni ṣùgbọ́n ẹni tí bá ti ní ìdí a finance ṣèpàdé bẹ́ẹ̀ níṣó ẹ̀dẹ̀ tó máa ṣe ṣùgbọ́n inú ni bí ni ọ̀tẹ̀ èmi ju ẹ̀rọ òjò ni ẹni ta kọ́ ní ká tó ń wù ìka wà nú ẹ̀ ni ẹ̀ fly up láti ìgbà yẹn ni ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ta mi wá bẹ̀rẹ̀ the next thing tó máa dé the next thing ó dà mo ní fídíò kan mo mọ̀ fídíò kan wà ń bì nìkan ẹ má bínú o fídíò kan wà ń bì nìkan rí ẹnì kọ́kọ́ rán mi létí fídíò yẹn ní ọ̀sán yìí kọ́kọ́ rán mi létí fídíò yẹn lọ́sàn yìí ebi pé ẹnì kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́ bá wọn tẹ́ ẹ̀dá gbàgbé mi tí wàá fún wọn bí báyìí àwọn another story làwọn eléyìí mo ṣe ń bọ̀ ń bẹ̀ nígbà tíjà yẹn máa bẹ̀rẹ̀ nígbà yẹn tẹ́ bá gbàgbé kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ní tó kọ́kọ́ bẹ̀rẹ̀ gbàrà mọ́kọ́ lọ́bẹ̀ ní o kò yẹ kí n lọ́bẹ̀ lé mi o tẹ́ bá lè ṣe rí tẹ́ bá gbàgbé. ẹ máa gbọ́ pọ́ìntì kan bẹ́ẹ̀ o ọmọ arọ jẹ́ àdìfáìsì bẹ́ẹ̀ padà sẹ́yìn ọlọ́run ọba kàmáà ni ẹ máa gbọ́ pọ́ìntì kan bẹ́ẹ̀ ọmọ arọ ẹni tó kọ́kọ́ bọ́ sórí Facebook nígbà tíjà ìṣẹ̀lẹ̀ tó dúró síta gbangba tó pe Olúọmọ ní arọ òun ni Diplo ẹni tó kọ́kọ́ bọ́ta tó kọ́kọ́ pe
Olumo ní arọ ọmọ arọ òun ni J-Plum. Ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la, ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la, ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù, sẹ́ni tó mọ̀ọ́la àyàfi Olúwa. Nígbà tí àkọ́kọ́ ṣe làwọn tó wáyé bẹ̀rẹ̀ ẹni tó kọ́kọ́ bọ́ta tó pé ṣẹ́wọ̀ lẹ́nu ni ṣẹ́wọ̀ ṣe kìnnì kan ni ṣẹ́wọ̀ ṣe kìnnì kan ni òun ni J-Plum ọmọ arọ òun ló kọ́kọ́ bọ́ta tó polú ọmọ ní ọmọ arọ ọmọ ṣe mọ́mọ́ play video yìí fún yín lálẹ́ ẹ̀yin lẹ kọ́kọ́ bọ́ta ẹ̀yin lẹ kọ́kọ́ jáde ẹ̀yin lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ bí ó ṣe pé lọ́mọ arọ báyìí kọ́ fún gbogbo àwọn tó kù ní chance ni. Video yìí is 2023 November ni video tẹ́ ń wò yìí. Gbogbo fídíò yìí Legacy ò tí ì bọ́ta o, mi ò tí ì sọ̀rọ̀ rárá o, mi ì tí ì máa sọ̀rọ̀ o. Lẹ́yìn fídíò yìí ọ̀pọ̀lọpọ̀ fídíò jáde lọ tó bẹ̀rẹ̀ sí pé Olumo ní arọ tó ṣe kíní kan olóṣì olè ìgbà àwo wọ́n bẹ̀rẹ̀ sí pé ní gbogbo orúkọ. Legacy mi ò sọ̀rọ̀ o. November ni fídíò yìí o, wọ́n ṣe wọ December, wọ́n ṣe wọ January, wọ́n ṣe wọ February, that's November, December, January, February. Pàtó wá di wá lọ síbi February ending. So towards March, Legacy ṣẹ̀ṣẹ̀ wá jáde pé ó tó alùbàtà kan kì í dárin. Ó ṣẹ̀ṣẹ̀ wá wọlé wá. Ó ṣe wá ní kí ló dé kí lẹ fẹ́? Ṣé ẹ fẹ́ fa ẹni yìí láṣọ ya ni? Ṣé ẹ fẹ́ fẹnu já wálẹ̀? Ṣé ẹ fẹ́ fẹnu bà tiẹ̀ jẹ́ ni? Ṣé ẹ fẹ́ sọ dẹ̀dọ̀ arin ilẹ̀ ni? Sego kí ló dé? Ó dẹ̀ ń wá dúró nǹkan báyìí. Ibi tí ìjà ti bẹ̀rẹ̀ ni ibi tí Legacy ti kọ́ mi nìyẹn o. Ibi tí ìjà ti bẹ̀rẹ̀ nìyẹn. Gbà tó tún yá àwọn sọ wípé ìjà tó bẹ̀rẹ̀ yìí bá ṣe ń fa lọ yìí. Sego tá bá tẹnu bọ̀rọ̀ yẹn wọ́n ló máa sú o, kò ní sú àwa o, kò ní sú èmi o, tó gbogbo bí tí mo ti máa bá ẹja máa dúró díẹ̀ máa mú ẹ ní angle left and right ni tí wọ́n mú ẹ máa mú ẹ ní left and right left and right left and right ni o. Ṣùgbọ́n máa jùkò sórí òrùlé wo mo tó máa gbọ́ lẹ́nu onílé máa bá ẹja kí n dẹ̀ tó fẹ́ bá Sego jà mo jáde mo sọ síta láì mẹ́gbà Sego má jà tá bá bẹ̀rẹ̀ jà yìí ó máa sú ẹ ó máa rẹ̀ ẹ́ ìwọ ló máa fẹ́ ti ìwọ ló máa fẹ́ ti ju ìwọ ló máa fẹ́ ti. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí lórí DJ Naija TV náà lẹ ti lè máa gbọ́ gbogbo tá à ń gbé kalẹ̀ yìí. Fọláyẹmí Ajímọ́tò kan lèmi jẹ́ o.